Ẹ kú dédé àsìkò yìí o nínú orílẹ̀-èdè àgbẹ̀lọba ilẹ̀ Oòduà. A wà ní ibí báyìí lára àwọn abà wa lára oko wa náà ni. Ṣùgbọ́n ṣá a fẹ́ ṣe àfihàn àwọn ohun ìṣẹ̀ǹbáyé tó wà ní agbègbè ibi tí a pè ní abà Àfà. Kó tó di pé ó jẹ́ abà Àfà, ẹ̀yin ẹ wo àwọn ohun ìṣẹ̀ǹbáyé tó wà ní ibí. Òkúta àwọn baba wa, àwọn ni wọ́n bá lò gbà ó. Èèyàn dẹ̀ ní àǹjọ̀nú ni wọ́n. Àwọn baba wa ni wọ́n bá wọn lò gbà ní ìgbà tiwọn àtayébáyé. Ẹ wò ó bí òkúta yìí ṣe wà yìí. Eléyìí tó wà níwájú báyìí, bàbá leléyìí, òun ni bàbá. Ẹ tún bá ń yípo wá síbí kẹ́ wá bá mi jẹ́ kí àwọn èèyàn wá rí. Irú eléyìí báyìí ní ìsìn báyìí, ìyá ló jẹ́ bá a ṣe bá nínú ìtàn, tó já sí wípé a sì máa láǹfààní láti wá gbọ́ ìròyìn nípa rẹ̀ lẹ́nu àwọn bàbá wa. Tí a bá tún ti wá wò ó, ẹ súnmọ́ bí kẹ́ wá wo eléyìí tó kéré yìí, òun ni wọ́n pè ní ọmọ wọn. Láti ìgbà ìwáṣẹ̀ dẹ̀ ni gbogbo àwọn nǹkan wọ̀nyí, láti ìgbà ìwáṣẹ̀ òun ni wọ́n ti wà ní agbègbè tí a wà yìí. Ṣé rí wípé gbogbo irú àwọn nǹkan báyìí a gbúdọ̀ fi wọ́n sílẹ̀ ká fi ojú pa wọ́n rẹ́. Ó yẹ ká máa ṣe ẹ̀tọ́ wọn fún wọn, ká máa ṣe ètò wọn fún wọn. Òun ló lè mú ìgbésí ayé ìran Yorùbá, òun ló lè mú dẹrùn. Gbogbo irú eléyìí nísìnyí báyìí, ṣé èèyàn ló gbé bẹ̀ ni? Èdùmàrè ló pèsè ẹ̀ síbẹ̀. Oríṣiríṣi ìgbésẹ̀ ló ti lọ tó já sí wípé wọ́n ti fẹ́ wú, wọ́n ti fẹ́ jí gbé. Kódà àwọn òyìnbó ti fẹ́ rà á, tó já sí wípé ìran àwọn bàbá tiwa ni wọ́n ní wípé kò lè ṣeé ṣe. Ìdí nìyẹn tá a fi bá ń bẹ̀ lénìí. Àwa náà ti wá wò wípé táwọn bàbá wa bá ti sọ ohun tí a ó fi bo àwọn nǹkan wọ̀nyí, tí a ó fi tù wọ́n, a ó ṣètò lé lórí, a ó dẹ̀ gbégbésẹ̀ nípa rẹ̀. Látàrí gbogbo táwa náà wá ṣe, ká lè rí èrè ńlá ń bẹ̀, ká lè rí èrè jẹ nínú ohun tí a gbé kalẹ̀. Tá a bá ti wo irú igi tó wà níbí nísìnyí báyìí, eléyìí ni àwọn bàbá wa tí wọ́n ń pè ní àjíòbàlé. Àwọn ìlòmíì máa ń pè ní àjíòfòlé. Kì í ṣe igi lásán. Nílá rẹ̀ ó ti wù níbí báyìí tipẹ́tipẹ́, òun náà nìyẹn. Nítorí ìdí èyí, a gbúdọ̀ rí dájú wípé a ṣe àtúnṣe tó yẹ sí gbogbo agbègbè tá a wà yìí. Ẹ wò ó, ẹ bá mi yà á láti ibi ìsàlẹ̀ yẹn, ká wo bó ṣe gùn wá sókè. Ká wá wo àwọn ojúpọ̀nà tí ń bẹ ń bẹ̀.